nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọjọ́ wo la tó fẹ́ ronú tá à ní jẹ́ kẹ́sìn ó pín wa lọ́tọ̀ọ̀tọ̀ kírísítẹ́nì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ènìyàn bíi tiẹ̀ ní ẹlẹ́bọ tí ń bẹ níwájú ilé rẹ̀ ènìyàn bíi tiẹ̀ ní ìwà ló lè fi chẹ́ǹjì ẹ̀ tí a fi dàtọwọ́ ẹ̀ sílẹ̀. bàbá Jánísì àgbà ẹ dákun ọjọ́ wo ni a gbé èèyàn di hospital tó fẹ́ gba ẹ̀jẹ̀ tí ẹ wà ń béèrè pé ṣẹ́jẹ̀ kírísítẹ́nì lẹ fẹ́ fún mi yá abẹ́jẹ̀ ẹlẹ́bọ. ọjọ́ wo lẹ fẹ́ jẹun tẹ́ ẹ wà ń béèrè pé ṣé kírísítẹ́nì ló dáko iṣu yìí yókò rẹ̀ sí yìí àbí ẹlẹ́bọ ọjọ́ wo lẹ béèrè ẹ̀ ọjọ́ wo lọ fẹ́ gọ̀kadà tó ń béèrè pé ṣé mùsùlùmí ni ọjọ́ àbá ti jẹ́ mùsùlùmí òjò ọ̀pá sékèsí ọ̀la ọjọ́ wo lọ fẹ́ raṣọ tó ń béèrè pé ṣé kọ́ńpìnì kírísítẹ́nì ni a ti wọ́n aṣọ yìí ni ẹ ń lo gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ wọ́n ń lo àkídà ẹ fi ń dá wàhálà lẹ̀ nílùú ẹ fi ń sọ wá dọ̀tá ara wa orí yín burú ni afala ta'qilu. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ múlùú Ògbómọ̀ṣọ́ làwọn baptist bá ti mú nígbà táwọn dé ni Islam ò ní rọ́nà lọ tó báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ní Islam dọ́bù gbogbo wọn nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n pọ̀ jù tẹ́lẹ̀ polygamy help wa ìfẹ́ tá a fi hàn àwọn èèyàn ó help àwọn bàbá wa àwa adé tó ń sìn à ń ṣépè ilé ẹlẹ́sìn Christianity mo sọ̀rọ̀ kan jẹ́ òní mórí tí gbogbo wọn gbórí íńtánẹ́ẹ̀tì jẹ́ ń ṣépè jẹ́ ń sọ wọ́nranwọ̀nran mo kàn wélé tí ó kọ́kọ́ lu ẹ̀wọ̀n nù wọn. Ayakumullah tí ó lọ wù bẹ̀ wá. gbogbo àyà kọ̀ọ̀kan ló ní títọ́lọ̀ fi sọ kalẹ̀ kí ló dé aládùúgbò jọ ni wá alájọgbáyé ni wá bọ́lọ́run bá fẹ́ béèrè ìdájọ́ lọ́jọ́ gbéǹde kìyàmọ̀ ọlọ́run ò ní pẹ̀yìn mùsùlùmí ẹ bọ́ síbì ẹjọ́ ẹ̀yin mùsùlùmí sí mùsùlùmí nìkan ni màá dá ọlọ́run ò ní wí bẹ́ẹ̀ kí ló ṣe fún kírísítẹ́nì tó pálẹ́kún kí ló ṣe fún ẹlẹ́bọ tó hàn léèmọ̀ kí ló ṣe fún mùsùlùmí tó dayé ẹ̀rù gbogbo ẹ̀ lọ́lọ́run ó kó pọ̀ ọlọ́run ò ní dayà lọ́tọ̀. mọ̀dá takọ̀ tóhùn fil islami bainakum. Wọ́n tún mọ̀ ya ibadallahi ikhwanu. mi fẹ́ ọlọ́rọ̀ arákùnrin kan sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mùsùlùmí ni tẹ́lẹ̀ tó dẹ̀ kíw dáadáa lọ́dọ̀ àfa àjàbàtà èmi dẹ̀ sì believe pé the man is in the sabbatical leave he has gone for his sabbatical leave he's still coming back because kéwù rẹ̀ wúyàn ìpè makhrajul huruf fẹ́ wúyàn àmọ́ tí ń sọ jáde àwọn nǹkan wọ̀nyí ló yẹ káwa mùsùlùmí ó máa clear lásìkò yìí kì í ṣe ká tó máa lọ àtàkì wọn a kàn ń fìtọ́ fọ ìgbẹ́ àwọn mùnáfìkì tí ń ṣe bísínẹ́sì kiri yìí ẹ̀yin rábítà wọ́n ti fẹ́ kí o kọ́ yín àbí àwọn ògo Ìlọrin àwọn náà ń bá kan yí lọ́wọ́ ń sìn ẹ wá dúró wàhálà tó go Ìlọrin ṣe àwọn kan wọ́n ti fẹ́ sweep wàhálà àwọn Sunday carpet opposite orúkọ ògo Ìlọrin òyìnbó ògo Ìlọrin làwọn ń jẹ́ òyìnbó làwọn ń lọ jẹ́ kódà ẹ̀yin bàbá arọ́bìtà àwa náà ti gbọ́ pé wọ́n tún ń bọ̀ wá fún ìtìhádù náà wọ́n fẹ́ ṣe fẹ́ẹ̀kì ìtìhádù náà a ti gbọ́ ẹ̀jẹ̀ ká máa bọ̀ ẹ̀jẹ̀ ká máa bọ̀. àwa wà lé. lẹ́yìn ìgbà tánàbí ní láàyè pé ahadukum ala bay'i akhi
ìkànnì ẹ̀yin mùsùlùmí kò gbọ́dọ̀ yọwọ́ lórí ọjà ọmọ ìyá rẹ̀ bọ́mọ ìyá rẹ̀ bá ti ń jẹ́ orúkọ kan forúkọ yẹn sílẹ̀ ìwọ jẹ́ mi. There is freedom of association. Allah. Ṣé dandan ni ká wá jẹ́ the same orúkọ, the same everything? Àtakò ni. Gbogbo ntọ́nà ń bá ṣe fẹ́ dà láyé ṣáàdúró tán wájú Ọlọ́run. Gbogbo bí wọ́n ṣe kójọ lórí akéwùgbà góòlù lọ́yọ̀ọ́ ń jọ sí yẹn ṣe rí pé nǹkan kan ṣe ọ̀tá mi nǹkan kan ṣe mí ni. No! Àwọn ní nǹkan ṣe ẹni. Inna jundana lahumul ghalibun. Kéré inú ayé. Bàbá Jánẹ́sì èmi àti ti mara ní ìsìn is over 30 years tá a ti jọ ń jọ rẹ̀ bọ̀. Mo bẹ̀rẹ̀ wáàsí mi àkọ́kọ́ ní 1983. Dante. Ó ti jogójì ó ti di 44. Tí mo ti bẹ̀rẹ̀ wáàsí àkọ́kọ́. Mo sì ṣe ayẹyẹ pé 25 years tí mo ti ń ṣe wáàsí. Ọjọ́ yẹn ni wọ́n change orúkọ mi sí Akéwùgbà Gold. Mo ṣe yẹn ní 2003 àbí nǹkan. Bàbá Kílápá wà ńbẹ̀, Buhari ọ̀rẹ́ mi, Buhari ọmọ Musa wà ńbẹ̀ lọ́dún náà lọ́hùn. Bàbá Aláàfin Adéyẹmí ló change orúkọ yẹn pẹ̀lú gold tí wọ́n bọ́ tí wọ́n fi lé mi lọ́wọ́ pé àwọn bàbá rẹ̀ kéwú gbẹrú lọ́dọ̀ àwọn bàbá mi. Lẹ́ni ìwọ kéwú ọgbà gold lọ́dọ̀ tèmi. Allahu akbar. Allahu akbar. Ìtumọ̀ Akéwùgbà góòlù. Ẹ má jẹ́ kí àwọn èèyàn yóò pín wa ká. Kírísítẹ́nì ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Traditionalist Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ìlú yìí ṣèlú tá a sọ pé ìlú ìsìláàmù nìkan ni. Kò pọ́síbù. Sọ́lọ̀ ń tó dá àwọn tí wọn ò jẹ́ ìsìláàmù. Sọ́lọ̀ wọn ò rí wọn kó tó dá wọn ni. Kí ni tiẹ̀ ti jẹ́ tó máa lọ bá wọn jà? Sọ́lọ̀ wọn ò rí wọn tí fi ń rọ̀jò lé wọn lórí ni. Ọlọ́run ò rí wọn kí tí sọ pé kó ràn ọmọ ràn lé wọn lórí ni. Wọ́n fẹ́ yàwó wọn ń bímọ wọn ń pọ̀ sí. Ọlọ́run ò ṣe wọn lágàn. Ọwọ́ á níwọ ni wàá báyé wọn jẹ́ nítorí pé wọn ò gbọ́ ẹsẹ̀ sìn. Kọ́lá nábì ṣe bẹ́ẹ̀ fún nígbà tí ń bẹ láyé. Sallallahu alayhi wa sallam. Àwọn ìdájọ́ òfò, ìdájọ́ ìbànújẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá. Àwọn ìdájọ́ ẹni tí ò bá ti ṣe Islam ẹ pa kì í ṣe bẹ́ẹ̀ kàn fi dàgbé ẹ̀kẹ́ orí ẹ̀ sọ́lẹ̀ ni o. Níbo ni Kùránì ti wí? Níbo ni Kùránì ti wí? Àdìsí tẹ̀sán pé wí 280 years àbí 300 years lẹ́yìn ìgbà Nábì lọ tán ni a tó kó àdìsí jọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ìsara ẹ ti wọ̀. Imam Bukhari kò bá Ànábì láyé, kò bá àwọn tó bá Ànábì láyé, kò bá wọn. Àwọn tí wọ́n tún gbáyé lẹ́yìn àwọn yẹn kò bá wọn. Generation kẹrin àbí karùn-ún ni Imam Bukhari tó kó àdìsí Sahih jọ. Kí ló dé? Àlàáfíà là ń gbélé Yorùbá tẹ́lẹ̀. Ẹ wo ọ̀rọ̀ kan tárákùnrin yẹn sọ. Ó ń criticize àfáà kan nílùú Ìlọrin. Àfáà yẹn ròyìn náà Jahannam. Arabi àwa Mùsùlùmí kù sínú. Kásá máa ròyìn tí ó dẹ́rù bá àwọn èèyàn. Máa dẹ́rù bá àwọn èèyàn. Ó wọná káì. Ọ̀pọ̀ bẹ̀rù àlìkìyàmà rẹ̀. Tó jẹ́ pọ̀ gangan ni olórí aṣaburú. Ẹ̀yin bàbá yẹ bẹ̀rù sàárẹ̀ yín lẹ́yìn ìgbọ́ sàbúrú tán. Àfáà yẹn wá sọ̀rọ̀ kan. Bàbá mufti àgbà, bàbá mukadam wa izin, bàbá fẹ́dírà. Ọ̀rọ̀ làákàyè ló ń tó sọ. Mo ti já kan lórí íńtánẹ́ẹ̀tì. Mo lẹ́yìn Mùsùlùmí ẹ má lọ bá àwọn traditionalist ágìwò mọ́ lórí péèjì wọn. Kí ló dé tẹ̀ ń ṣe lé? Bí léèrè, ebi Kùránì. Ìsìláàmù mú Kùránì wá. Gbogbo ayé ń kà. Billions ní Kùránì tán ń kà lójúmọ́. Kò sí kọ́ńtì tí ò sí Kùránì. Ó sọ ń pa ayé, ó sọ ń pa ọ̀run, ó sọ ń pa àlàáfíà wa, ó sọ ń pa bá ṣe fẹ́ yàwó, bá ṣe bímọ, bá ṣe kú. Gbogbo ẹ̀ ló kúnnú Kùránì. Ẹ̀yin wá ń tọwọ́ bọ̀ òun Tuesday kò sí nǹkan kan kémi àti ẹ̀ tó lè jọ jókòó jọ hágìw mú ìwé ẹ̀sìn tiẹ̀ jáde. Ebe àṣà tẹ̀ rí Kùránì kan ìwé ẹ̀sìn tiẹ̀ dà. Bọ́ọ̀ bá ti rí ìwé ẹ̀sìn, òwò ọ̀tẹ̀ni tó yẹ ká bá hágìw. Ìwé ẹ̀sìn tó kó tiẹ̀ jọ dà. Traditionalist tó náà ló wọ́n hàn Mùsùlùmí lé mọ́. Ìwé ẹ̀sìn tó kó tiẹ̀ jọ dà. Ọmọ
Qur'an ni gbogbo wa arákùnrin yẹn wá rìvásì Qur'an àyà tí àfáà nílùú Ìlọrin yẹn kà bámi ká àyà yẹn. Sọ́ọ̀sìlì sákọ̀. Ọlọ́ni máa bínú jù sínú náà sákọ̀. Wà máa dìrọ̀ ká máa sákọ̀. Kí ni ó jẹ́ kó o mọ iná tá à ń pè ní náà sákọ̀? Látúbùkì wà látàdàrú. Ibi tí náà bá kọlù kò ní í sẹ́ kankan kù tí ò ní jóná tán. Kò wá ní ìfò kankan rú gbogbo ẹ̀ lọ́jẹ̀ tán. Làwátùn lil-bashari. Gbogbo tí bá jẹ́ àwọ̀ ẹran èèyàn yóò jẹ́ tán yányán. Alayha tis'ata ashara. Ọlọ́ni ẹ̀gbọ́ o, àwọn màláíkà tis'ata ashara 19 lèmi Ọlọ́run fi rọ kiri ká iná o. Tí a jẹ́ security rẹ̀. Wa ma ja'alna ashaban nari illa malaikatan. Tẹ̀síwájú. Wa ma ja'alna iddatahu illa fitnatan. Ọlọ́ni 19 tí mo wí yẹn kó lè dá pọ́blẹ́mù sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí ò gbọ́ lọ́ngbọ́n ni. Lilladhina kafaru. Àwọn tí a ṣe kèfèrí sọ́dọ̀ mu. Liyastayqina alladhina utul kitaba. 19 yẹn yóò mú ọkàn àwọn mùsùlùmí dúró. Utul kitaba. Àwọn tá a fún ìtura. Wa yazdada alladhina amanu. Yóò sì jẹ́ kọ́kàn àwọn mùsùlùmí ó dúró déédéé. Àwọn kírísítẹ́nì àtàwọn mùsùlùmí fígọ̀ 19 yẹn lọ wá díẹ̀. Àfọ́ àtọ́gbé research jáde lórí 19 níjọsìn Ahmadiyya ẹ lọ kà á 19 tó o bá gbé iye àyà Quran sórí 19 yóò pin iye súrà Quran gbé sórí 19 yóò pin súrà tó jẹ́ chapter 19 lọ́wọ́ ká ní kọ̀ọ̀kan káyé fígọ̀ ti bẹ́ẹ̀ káyé àyà ti bẹ́ẹ̀ fi 19 pin kò gbọdọ̀ má lọ. Ọlọ́run ní 19 yẹn mo ṣe ní fitna fáwọn tí a jọ ka Ọlọ́run ni. Wala yartaba alladhina utul kitaba. Kí ni tí o fẹ́ ló bẹ́ẹ̀? Àfáàyè wá jáde, arákùnrin yẹn jáde. Ọlọ́wọ́ bá ta padà sáfà. Ọmọ àlùbáríkà ni. Mò ń wá nọ́mbà rẹ̀, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ jù. Ó yẹ ká jọ sọ̀rọ̀ ọmọ ìyá. Ó ní ọwọ́ Islam. Gbogbo nǹkan tí ó dẹ́rù bá yàn fàbú pọ̀. Irú àwọn ọ̀rọ̀ táwọn ẹbí sọ ní jẹ́ fi sọ fún pé fáyín náà kàdà majnun. Pé o ti ní mental problem. Pé àìsàn kan bẹ tí ń ṣe ànábì nígbà yẹn. Ní jẹ́ kó máa sọ wípé igi kan wù nínú iná. Igi tí ń wù nínú iná yẹn ni ó máa so èso tí àwọn ọmọ náà ó máa jẹ pé báwo ni igi ṣe fẹ́ wù nínú iná. Sẹ́rí pé this is a nonsense. Nínú iná ní máa ń jẹ igi. Báwo ni igi ó ṣe wá wù nínú iná? Kùránì tó wá ní ọgbà ẹ̀wọ̀n kan tó ń bẹ nínú iná nínú jàánà wọ́n ń pè ní police. Irú ọ̀rọ̀ tí ọba dà ká ìwọ ọmọ wo lélẹ̀ gbogbo tí ó dàyàn lórí inú Kùránì máa ń gbé wá fàbúdì kọ́lájà lọ. Ẹrú ọlọ́kan òun ló lọ béèrè lọ́wọ́ àfa àgbà. Onítàbá kú tọ́lọ́wọ́ bá dà wá ná àwọn àlejò ló ń bọ́ lọ́wọ́ dà wọ́n sí. Àfáàní náà lọ́wọ́ dà wọ́n sí. Ó lẹ́yìn àfa ẹ̀sìn fẹ́ràn ẹ̀rọ báyìí. Iná ẹ̀yin náà lẹ sọ pé iná lọ́lọ́run fi dá àlìjànú. Bó ló ṣe sọ iná sínú iná tí náà ó sì jó. Àfáà tó sì bí léèrè bíríkìlẹ̀yà ní kọ́lé lọ́wọ́lọ́wọ́ lásìkò náà. Ó sì su èrò pé amọ̀ tí fi ń kọ́lé ó su igidi. Ó dẹ̀ jùbà ní ìpàkọ́ pàà. Arákùnrin yẹn bá wó lulẹ̀. Nígbà ó dìde ẹ̀kún lọ́ba dọ́dọ̀ ọba. A lọ béèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ni o. Ó fẹ́ pa wá ni o. Wọ́n bá ránṣẹ́ pàfà. Àfa àkínlódé tó fẹ́ pa. Ó ní béèrè tó béèrè ìdáhùn rẹ̀ ni o. Ìwọ tó o jẹ́ ènìyàn kí ni wọ́n fi dá ọ. Ó léwu pẹ̀. Nígbà mo tú èwù pẹ̀lú ẹṣin lóde tó fi lè béèrè. Nítorí wọ́n kú wọ́n ti á lè ju òkúta ìwọ́n tó lè pa ẹ́. Iná lè pa iná. Àyà kọ́mọ́lá iná jùlọ lọ. Èyí nìyẹn. Ẹ wá já lọ sínú sáyẹ̀nsì tí ò ṣe é dá òsì tí bá ń dá òsì tí kò rà. Ọlọ́run ní igi ó wù nínú náà. Ó dẹ̀ ní kì í ọmọ ṣe èso. Tó jẹ́ pé orí èso yẹn yóò rí bí orí àwọn sàyàtì. Àwọn pílánẹ̀tì ti bẹ láyé ló yẹ ká kọ́kọ́ péré o. Wọ́n sọ fún wa pé nínú Venus sulfuric acid ló ń rìn sílẹ̀. Báwo ni sulfuric acid ṣe dé nínú Venus? How possible? Ó
òjò tí wọ́n lé àwa lórí kó a jẹ́ pé sọ́fọ̀ ní sàárọ̀ ọbẹ̀ látijọ́ ìtọ́ tí wọ́n kí ló dé tí òkun. Number 2, Jupiter, helium ní rọ́ọ̀dù sílẹ̀. Helium tó jẹ́ pé tí orílẹ̀-èdè kan bá ní àgbáyé yìí yóò control gbogbo ayé. Báwo ni helium ṣe nínú Jupiter? Ẹja bí àwọn sáyẹ́ǹsì léèrè. Saturn, diamond tó wọ́n ju góòlù lọ olùdó nù Saturn ní rọ́ọ̀dù látòkè ni. Kí ló dé tí gbogbo sáyẹ́ǹsì ayé gbàgbọ́ pé bí àwọn ṣe wí yìí lórí? Neptune, diamond ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. Exoplanet kan wà tí a ní glass ní rọ́ọ̀dù, glass nìkan. Ọ̀kan wà tó jẹ́ pé irin ní rọ́ọ̀dù sínú ẹ̀. Ó ti di ayé bíi tiwa yìí náà ni. Àmọ́ jìnnà débi pé lẹ́yìn 100,000 years rẹ̀ dáwọ́ tó lè débẹ̀. Báwo lọ́lọ́run ṣe sí àwọn yẹn tí ń rọ̀jò diamond, tí ń rọ̀jò irin, tí ń rọ̀jò gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ sí yẹn, ìyẹn sì tún lè ju igi tí ó wù nínú náà lọ. Fatabarakallahu ahsanal khaliqin. Fatabarakallahu ahsanal khaliqin. Tẹ́yìn bá ń dá ọ̀ báwo ni kí ṣe wù nínú náà? Báwo ló ṣe ṣe omi tó jáde lábẹ́ bàbá rẹ̀ tó fi dé nìyẹn? Mẹ́mọ́ ìdá Áfíríkà. Omi tí ń bínú jáde lábẹ́ ọkùnrin la fi dá ènìyàn. Ordinary omi ni. Bàbá, a lè pé nítorí pé ikùn tí ń jáde nínú àti tí ń jáde lábẹ́ ọkùnrin, a lè pé nítorí kọjọra wọn káwá ní ẹlò fúnra wọn wò. Omi ojú àti ìtọ́ ẹnu jọra wọn ni wọ́n lè ṣiṣẹ́ kan náà. Ntí ń jáde níwò etí àti ntí ń jáde ní òkan lára ènìyàn ọjọ́ra wọn ni wọ́n lè ṣiṣẹ́ kan náà. Tó bá wá rí bẹ́ẹ̀ nípa rí ẹ̀yin ọmọ ìyá mi nílùú Ògbómọ̀ṣọ́ àdìsá náà bí ní wàláhì la yuhmin, wàláhì la yuhmin. Kò gbọ́dọ̀ ń gbọ́ ẹni tó ti torí pé nìkan ò sí Ìsìláàmù ti ń fara ní. Àwọn àtàjọ mùsùlùmí làwọn kan fara ní yìí gbogbo wa ní àgbẹ̀ǹkẹ́ fèrè tán. Ẹjọ́ àwa mùsùlùmí ti sú àwọn ará kóòtù. Ẹ bá tún gbẹ́jọ́ mi ìdìjà àwọn ọlọ́pàá òní sẹ́yìn ẹ̀yìn àfa ẹ̀tọ́ dé. Mùsùlùmí ẹ̀ ṣe gbogbo ilé ìtẹ́lẹ̀ kí ló pilẹ̀ kí ló bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbàjọba lọ́wọ́ gbogbo àwọn bàbá wa lẹ̀ Yorùbá lẹ̀ dá wàhálà sílẹ̀ wọ́n láì bísíǹsì rẹ̀ ń ṣe ẹ̀ẹ́sì rẹ̀ wọ́n lọ. Ẹ kàn ń tàwa ẹ̀ fi wá jẹun ẹ̀ ń kọ́lé mọ́lẹ̀ ra mọ́tò ẹ wá lérò yìí pé mọ́tò yín tọ́pọ̀ ilé yín tọ́pọ̀ yẹn á ká nàdà àmọ́ ẹni wà báyìí ẹ lérò pé yẹn yóò sọ yín dẹni ire níwájú Ọlọ́run. Imam Shafi ṣé mo lè rántí wọn yẹn kí n fi parí ẹ̀. Ó ní kì í ṣe gbogbo ẹni ọlọ́ wàhálà màjìnnúnú wà máa rí sùúrù. Bọ́ọ̀ bá lówó lọ́tọ̀ fẹ́ látọ̀ ń dà wá ìwọ kọ́nà àkọ́kọ́ wèrè tọ́nà owó fún lówó. Àwọn wèrè kan ti lówó kọjá wọ́n bá dàgbà kú láyé ni. Àwa tẹ̀lé parun tá a lé àní exist máa wà là ń dún yìí. Ibi a bá ti dún kìlómítà sí gbọ́dọ̀ wà sí tẹ́yìn ó dùn sí.